mo kí ẹ̀yin tèmi ní salamu alaikum mo dẹ̀ kí ẹ̀yin tèmi náà ní bọ̀wọ̀bọ̀ yìí. nǹkan tá a fẹ́ sọ fún yín ni pé a rí president Burkina Faso tí crown prince Saudi tó gbé owó wá fún pé ọkọ̀ mọ́ṣáláṣí 200 sílùú ẹ̀ ó dẹ̀ kọ́ ó reject ẹ̀ ó lóun ò fẹ́ ó ní nǹkan tó ń fẹ́ kó mú wá sílùú òun kó mú bí technology wá kó mú sáyẹ́ǹsì wá ìdáàbòbò ó ní nǹkan tó wọ́n fẹ́ nìyẹn. gbogbo adé la mọ̀ pé ìran Saudi ìran Arabu wọn ò ní nǹkan tó ń gbé kiri bí òjú ilé òṣàṣì gidi àlá àwọn tó jẹ́ mọ́ṣáláṣí. òun làwọn wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá pé ìjẹ́ látijọ́ láti gba Islam kí ni àǹfààní tí Islam ṣe fúnlẹ̀ wa, ìlọsíwájú wo ló mú bá wa. tẹ́ bá lè sọ fún wa ìlọsíwájú wo ni Islam ló gbé wá sílẹ̀ wa. ibikíbi tí Islam bá dẹ̀ wọ̀ ìpínyà ló máa ń gbé wọ ọbẹ̀. tí Islam tó dé a ti mọ̀ nípa bó ṣe ń jẹun, bó ṣe ń sin òkú, bó ṣe ń ṣègbéyàwó. àwọn bàbá wa ti ń fẹ́ yàwó mẹ́ta méjì mẹ́ta tí Islam tó dé. àwọn bàbá wa ti mọ ọwọ́ ọ̀tún ọwọ́ òsì tí Islam tó dé. ìlọsíwájú wo ni Islam mú bá orílẹ̀-èdè wa àfipín. so tẹ́ bá lè sọ fún àwọn lábẹ́ sọ wípé ìran Arabu kí ni wọ́n ń gbé kiri bí òjò mọ́ṣáláṣí wọn, ibikíbi tó bá dẹ̀ ti wọ̀ ìpínyà ló máa ń wọbẹ̀. ẹ jẹ́ ká fi ilé ìka tiẹ̀ pé yẹn kẹwù nǹkan tá à ń sọ fún yín bí wọ́n ṣe gbé owó bọ́ ìfẹ́ gbówó fún president Burkina Faso tó kọ́ yẹn kó jẹ́ Nàìjíríà ni wọ́n gbé wá. ẹ pọ̀ wọn lórí wa máa gbà wọ́n kan àgbà torí owó, àwọn kan ebi ti ba ayé wọn jẹ́, wọ́n á gbà lórí pé wọn ò fẹ́ràn aráàlú, wọn ò fẹ́ràn ìdàgbàsókè ìlú kọ́wọn ṣáà ti lówó yẹn wọn á lọ kọ́ mọ́ṣáláṣí kan wọn á tún lọ kun àwọn kan wọn àlòkù kan kó jẹ́ ẹ̀mí àlọrin Sùlùgàǹbàrí olórí bú ọmọ àlè yẹn ni wọ́n gbówó yẹn wọ́n fẹ́ gbówó yẹn fún báyìí sìn á ti gbàjọ á ti máa jó á ti máa yọ á máa jó báyìí ni. àbí kó jẹ́ ọmọ àlè àtọ̀hún ìwà Rashidi Wálé tó wà níwò yẹn tó lóhun ẹ̀mí àwò kó jó lórí búkú ẹ̀ lọ gbówó fún pé wọ́n lọ kọ́ mọ́ṣáláṣí 200 á máa jó á máa yọ kò ní lè ronú pé kílítẹ̀ ẹ̀ bá wa sọ̀rọ̀ technology ìyẹn ìmọ̀ rírọ, kílítẹ̀ ẹ̀ bá wa sọ̀rọ̀ sáyẹ̀nsì ìmọ̀ ìjìnlẹ̀, àwọn nǹkan tá a dẹ̀ fẹ́ kó wá sílẹ̀ wa. ẹ jẹ́ a béèrè lọ́wọ́ wọn kí ni mọ́ṣáláṣí, kí ni ìwúlò mọ́ṣáláṣí, kí ni ìwúlò Islam àtijọ́ tí Islam ti wà nílẹ̀ Yorùbá, kí ni ìwúlò tí a jẹ látara Islam, kí ni nǹkan tí Islam ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àbí kí ni àwọn Arabu yìí kí ni wọ́n ti ṣe fún wa. àwọn Arabu yìí wọ́n lọ ṣe òwò pẹ̀lú Amẹ́ríkà almost 600 billion. Amẹ́ríkà ní kó pajú ẹ̀dẹ̀ ó pajú ẹ̀ sí $1 trillion. kí ni Arabu wa kó wá sílẹ̀ wa, wọ́n kó dàbínù, wọ́n kó 1000 àpò dàbínù wá sílẹ̀ wa ká máa jẹ. nǹkan tá à ń sọ fún yín nìyẹn pé ìran Arabu ò fẹ́ rí fún yín. kí ni èrè tá a jẹ lájẹ láti ń bá Arabu ṣe láti ń ṣe. ẹ wá kọ́ mọ́ṣáláṣí lọ́tún mọ́ṣáláṣí lọ́sì, mọ́ṣáláṣí wá pọ̀ ju ilé lọ. mọ́ṣáláṣí iléeṣẹ́ ta ní àwọn olùwà ilẹ̀ yẹ̀wò mọ́ṣáláṣí pọ̀ débi pé kò sáyè fún tọ́wọ́ lè ṣẹ́ sí gan mọ́. láti sọ pé kí ni èrè Islam tẹ̀ ń ṣe. lẹ́yìn wọn ni pé tẹ̀ bá kú tán ẹ̀yin ọkùnrin ẹ máa mutí ẹ dẹ̀ máa gba àwọn obìnrin 72 virgin. lẹ́yìn yẹn kò sẹ́rẹ̀ nǹkan ní Islam náà. kéré bá wà ní Islam ẹ lè sọ fún wa èrè wo ló wà ń bẹ̀. lẹ́yìn pé lálùjọ náà wọ́n lè máa mutí ẹ dẹ̀ máa bá obìnrin 72 ẹ máa fẹ́ wọn kò jù bẹ́ẹ̀ lọ. so tí àwọn Arabu tó dé ṣáwọn bàbá wa ṣé wọn ò mọwọ́ ọ̀tún sọ́wọ́ òsì, ṣáwọn bàbá wa wọn ò mọ bọ́ ṣe ń sin òkú, ṣé wọn ò mọ bọ́ ṣe ń jẹun. àwọn bàbá wa ti mọ̀ pé eléyìí ò da eléyìí da, àwọn bàbá wa ti mọ̀ tẹ́lẹ̀ ìyàwó mẹ́ta mẹ́rin tó máa ń fẹ́ àwọn bàbá wa ti ń fẹ́. kò sí nǹkan tí Arabu mú wá fún wa lẹ́yìn ìpínyà nìkan, nǹkan tí ò da bọ́ ṣe lè fẹ́ ọmọdé ọmọ òkókó, àwọn nǹkan burúkú kókó rẹ ọmọ làkejì ẹ, àwọn nǹkan tó gbé wá nìyẹn ló fi máa rí ọmọ Yorùbá láàmà lóhùn gbèjà Muhammadu láàmà sọ̀rọ̀ sílẹ̀ Yorùbá kójú ibi nǹkan burúkú tó mú wá ọgọ náà nìyẹn. òun la fi ní ìwọ ọmọ Yorùbá ò ní ẹ̀sìn, kó má ṣe ẹ̀sìn kò sí nǹkan tó máa ṣe ìbẹ̀rù tí wọ́n fi sí ẹ lọ́kàn pé tó bá ṣe Islam wàá wọná, tó bá tún ṣe Islam náà wàá wọná. lọ ka Quran Suratul Maryam láti 65 dé 72 kó dẹ̀ ka Sahih Buhari volume 1 book 12 dé number 770. òun nìyẹn olórí lẹ́yìn tẹ́ bá ti wọná tán olórí gidi nìyẹn Burkina Faso lórí jẹ́ẹ̀tì mọ́ṣáláṣí yẹn. ẹ wo ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ tó ń bá wa sọ̀gan nílẹ̀ wa àti rí lẹ́yìn àwọn olórí wa kankan tó sọ̀rọ̀ ààrí gbogbo wọn kọ́ tiẹ̀ nítara. ṣáwa tí wọ́n bá sọ̀rọ̀ ṣẹ̀ríà lọ wọn tí gbogbo olórí wa ò jáde, ṣé Burkina Faso ni wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ ṣẹ̀ríà lọ ni àlàyé yẹn ò ní faraya pé ṣẹ̀ríà lọ níbo. bọ́ inú ẹ̀wọ̀n kan tá à ń sọ lélẹ́yìí ó gbọ́dọ̀ jẹ́ olórí tó máa dángájíá, wàá dẹ̀ nífẹ̀ẹ́ ìlú ẹ̀, wàá fẹ́ràn ìlú ẹ̀, wàá dẹ̀ fẹ́ ìdàgbàsókè fún ìlú ẹ̀. wọn ò bá wa wá kọ́ wá sọ̀rọ̀ free education nílùú wa kọ́ ló ń gbé free education bọ̀ láfíríkà. àbọ̀jọ́ la ti ń bá Saudi ṣe òwò tẹ́ ti ń bá wọn ṣe nípa ẹ̀ ń kọ́ èèyàn lọ Mẹ́kà kọ́ lọ máa ṣe ẹrú tó bá dé ẹ̀ pé wọ́n lálàjì àlàjà tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀. ọjọ́ láti wá ń ṣe é bẹ́ẹ̀ kí ni èrè tí Saudi san fún wa rí. ẹ béèrè lọ́wọ́ àwọn ará bíi Islam ò níwúlò nílẹ̀ wa bí òṣùpọ̀ wa ṣe ìpínyà. mo kí ẹ̀yin tèmi ní àbọ̀rúbọ̀ yìí mo dẹ̀ kẹ́yìn Muslim náà ní man salam.
kí sọ́lẹ̀ kan sí mi kì í ṣọ̀tá Muslim, ìlọsíwájú àti ìdàgbàsókè Yorùbá lèmi fẹ́, ìdáàbòbò Yorùbá. So mo kí a nípàdé ayọ̀.